Hi everyone, welcome to my channel. Sọ̀rọ̀ nípa pé ilé Òkìtì Ọ̀gán máa ń dàbí ilé náà. Mo sọ nípa Òkìtì Ọ̀gán. Òkìtì Ọ̀gán yẹn tí a bá dénú gbógan nínú bí Orisa tàbí ọ̀kan, ìyẹn gba ènìyàn. Yálà nínàró ni tàbí o tẹ fẹ́ sùn comfortable ni, ìyẹn lè sáwọ bẹ̀, ìyẹn lè wọ bẹ̀. Ibẹ̀ ni ikú sáwọ̀ lọ́jọ́ kìíní àná gẹ́gẹ́ bí mo ṣe ń sọ. Láti ìgbà yẹn náà a rí ikú fisikálì mọ́. Àwọn alájogun ẹ̀ là ń rí. Àwọn wo ni alájogun ẹ̀? Àwọn alájogun ikú òun náà ni orí fífọ́, inú rírun, òyì, kó kọsẹ̀. Wọ́n ní kí ló ṣe é? Ó kọsẹ̀ lánàá ni. Bóyá ìkọsẹ̀ máa kọ́ lulẹ̀, ó dẹ̀ kú, òkú náà nìyẹn. Olórí ló ń fọ̀ látànà. Nígbà tó máa kan dàárọ̀ yìí, ó ti gba ikú jẹ lọ́wọ́ ẹ̀bùra. Sọ̀rọ̀ mi yé ẹ. Ó lọ bẹ́ẹ̀. Àwọn yẹn ni alájogun ikú. Eléyìí tí ikú fi sílẹ̀ nígbà tó òun ò sí láyé mọ́. Ẹ ṣeun bàbá. Ẹ jọ̀ọ́ Òrìṣà Akire yìí jẹ́ a lè pè ní òrìṣà ọkùnrin àbí òrìṣà obìnrin? Ẹ ṣe Akire òrìṣà ọkùnrin ni. Olórí ẹ̀ àbí ká ní ìyàwó ẹ̀ òun ni ewu. Lénìí ṣẹ́pẹ́ mo tún fẹ́ sọ síwájú sí i. Oníranran ńlá wà lótùfẹ́ ń bí. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ìran Akire ni. Àwọn ọ̀ràn kan wà ìran Olórogbo ni. Àwọn ọ̀ràn kan wà Ọ̀rànfẹ̀ onílé iná ni. Àwọn ọ̀ràn kan wà Ọba Mire Alálàánà ni. So òǹkàlùkù jáde nínú àwọn òrìṣà tá a mention yẹn. So torí àwọn tí ó jẹ́ ọmọ Akire sí ibi tó máa wà lénìí tó bá ń bọ̀ ní òtúfẹ̀, wọ́n ń bọ̀ nínú òrùlé bàbá tiwọn. Tó bá ti dé fẹ̀ tán, wọ́n á máa sọ pé ń borí àwọn ọmọ alágbèjìlá àwọn ọmọ Akire àwọn òkè máa lọ sínú òrùlé bàbá ẹ̀ nílà rẹ̀. Tó bá wá débi òrùlé bàbá tiwọn ni. Wọ́n bá wà lábúròdù, wọ́n bá wà ní Jamaica, kan wà ní Africa, òrùlé tí bàbá ni. Bẹ́ẹ̀ náà lọmọ Ọ̀rànfẹ̀ tó náà bá dé, wọ́n ní òrùlé bàbá ẹ̀ àtijọ́, wọ́n ní kó náà máa gba lórómù lọ. So ẹ ṣeun bàbá. Ẹ jọ̀ọ́ sà, ǹjẹ́ àwọn tó jẹ́ àwọn ọmọ òrìṣà yìí nìkan ló lè bọ òrìṣà yìí ni? Rárá, ará àta náà lè wá bọ́. Ìdílé léyìí àṣẹ òrìṣà, ìwúre òrìṣà, wọ́n lè wá gbà á kan wúre fún ọ. Irú èmi ń sìn yìí tá a fi ṣe custodian ibẹ̀. A ti pọ̀ àṣẹ yẹn, a ti pọ̀ lé mi lọ́wọ́. A ti mú agbádá àṣẹ yẹn, a ti gbé wọ̀ mí. Ó dàbí ẹni pé bàbá yẹn ó sìn A6. So tá a bá sọ̀rọ̀ ń sìn pẹ̀lú àṣẹ òrìṣà, pẹ̀lú agbára Elédùmarè, ó máa rí bẹ́ẹ̀. So àdúrà yẹn dé máa mọ ẹni tó bá wá bọ́. Mo ṣe rí nìyẹn. Ẹ ṣeun bàbá. Ǹjẹ́ wọ́n máa ń ṣẹ́ òrìṣà náà sà kí èèyàn gbé lọlé kó lọ máa bọ́ fún ara ẹ̀? Ẹ ṣe wọ́n máa ń ṣẹ́ òrìṣà. Wọ́n á ṣẹ́kù fún àpẹẹrẹ tó bá jẹ́ pé ọmọ ìran Akire ni, ó wá wà ní abroad, ó lè ṣẹ́ òrìṣà ń bí kó gbé òrìṣà bàbá ẹ̀ kó gbé lọ sọ́hùn. Ìyẹn ni. Tó bá jẹ́ kì í tiẹ̀ wá ṣe ìran Akire tó bá tó ní ìfẹ́, ó lè ṣẹ́ kó gbé lọ síbi tó bá wà kó máa fi ṣe àdúrà. Spirit ẹ̀ ló ń fẹ́ káàkiri bí afẹ́fẹ́. So tó bá ti pé spirit ẹ̀, iṣẹ́ tó yẹ kó fẹ́ kó ṣe fún ẹ yẹn á ṣe fún ẹ. Wherever you are in the world. So that is it. Ẹ ṣeun. Ǹjẹ́ òrìṣà yìí wá ní àwọn kan tó jẹ́ nǹkan bí èèwọ̀? Ó ní. Fún àpẹẹrẹ Orisha Akire
kì í bá wọn mẹ́mu ògùrò akó ló máa mu ìyẹn ni kì í bá wọn jẹ wédú kì í dẹ̀ ń bá wọn jẹ fóòdù ó ṣe rí nìyẹn. ẹ ṣeun bàbá sà ẹjọ́ ìgbà wo ni wọ́n máa ń ṣe ọdún Akire yìí. ọdún Akire December time la máa ń ṣe a bẹ̀rẹ̀ ní 17th of December a dẹ̀ parẹ́ ní 24th of December but yàtọ̀ fún yẹn a ní congregation tó ń pè ní ìtàdógún yẹn that is 17 days tí gbogbo we have an assembly of Akire devotees gbogbo a máa assemble ń bí jíjẹ mímu á wà níbẹ̀ ìkùtùkùtù bí àṣàfẹ́ à ṣàdúrà fún Fẹ́ à ṣàdúrà fún bàbá wa Onírìṣà à ṣàdúrà fún gbogbo àwọn èèyàn wa pátápátá pé kí ibẹ̀ kó rojú kó lè ráyè kí òde àgbáyé kó rojú kó ráyè. ẹ ṣeun ǹjẹ́ ó wá ní bí ẹ ṣe máa ń ṣe ìjọsìn láti ìlànà òrìṣà yìí. wà òkè ìjọ ṣẹ̀dẹ̀ ṣàlàyé díẹ̀ fún wa náà. fún àpẹẹrẹ tí a bá fẹ́ kàtẹ́ pé a fẹ́ bọ bàbá tàbá fẹ́ náwó sí a fẹ́ ṣàdúrà fún oní tó máa ń gbà oní tó máa ń gbà àbí oní tó máa ń gbà. now tó bá dẹ̀ wá jẹ́ pé everyday náà la tún máa tún lọ sọ́dọ̀ ẹ̀ la tún máa tún ṣàdúrà nítorí ó yẹ kó ra gbà ní kékeré àfún ilé tó yẹ kó gbà ní 17 days àfún ilé tó yẹ kó wọ́n gbà ní ìgbà ọdún àfún. ẹ ṣeun sà ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí ẹni iwájú tẹ́ ẹ jẹ́ sà ẹ jọ̀ọ́ ẹ ṣe lè ṣàlàyé fún wa àwọn ẹlẹ́sìn kejì kẹta wọ̀nyí sọ pé káwọn èèyàn má lọ sídìí òrìṣà wípé wọ́n máa jẹ́ kí wọ́n wọná ni àbí wọ́n máa jẹ́ kí kankan ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ ṣe lè ṣàlàyé fún wa ṣé lóòótọ́ ni sà. ẹ ṣe àwọn èèyàn mi ń ṣègbè torí pé wọn kò ní ìmọ̀ ká sọ pé wọ́n ní ìmọ̀ ni wọn ò ní sọ bẹ́ẹ̀. ǹgbà tá a sọ pé òrìṣà ẹ̀sìn àbáláyé ni lọ́dọ̀ tí wá ń bí ẹ̀sìn tó ní ìgbàgbọ́ nú ni a ní ìgbàgbọ́ nú ẹ̀ ju àwọn míì lọ. àwọn kan wọ́n tàgì ìgbàgbọ́ mọ́ra wọn wọ́n ṣe mistake. ìgbàgbọ́ ohun tí o kò rí tó ń retí tó dẹ̀ nígbàgbọ́ kó máa wá sí ìmúṣẹ òun náà ń pè ní ìgbàgbọ́. àwa ní ìgbàgbọ́ pé tá a bá pe Ọlọ́run nílànà ìbílẹ̀ Ọlọ́run máa ṣe ó dẹ̀ ń ṣe à ń rí. ṣe rí àwọn ọmọ ìyá wa tán wà nù Muslim or Christian ọmọ ìyá wa náà ni wọn because inú abẹ́ kan náà jọ bí wa ìsìnádà kọ́ yẹ pé kẹ́gbọ́n mi jẹ́ bí Christian kí àbúrò mi jẹ́ bí Muslim kó a máa tàpá sí ẹ̀sìn ìbílẹ̀ tí wọ́n jọ fi jọ bí wa ṣé o mọ̀ pé wọn ò ní ìmọ̀ ni tán bá ní ìmọ̀ wọn ò ní máa ṣègbé. ó dàbí ẹni pé kó o máa sọ pé bàbá ẹ ò gbọ́n ló bá yẹ ẹ sùn ló lóyún ló fi bí ẹ bàbá ẹ ò gbọ́n ló bẹ̀rẹ̀ sí ń tó ẹ láti day one títí di àsìkò yìí sọ pé wọn ò ní ìmọ̀ ni wọ́n dẹ̀ ń ṣègbé ni a máa rọ̀ wọ́n náà ni kán padà sí ìdí ìmọ̀ kò tẹ̀ possible pé ká kúrò ní ìṣẹ̀ṣe wa kò possible àwọn ni kán lọ wá ìmọ̀. mo tún fẹ́ sọ pé nìkan fún ẹ lẹ́nu nígbà tí àwọn ń sọ pé abòrìṣà ni wá kíní kan ni wá 100% of the Christianity wọ́n mọ ewé wọ́n mọ egbò at least 80% of them kankan bẹ́ẹ̀ 80% wọ́n mọ ewé wọ́n mọ egbò wọ́n mọ bọ́n ṣe máa ń jó nǹkan kí la fẹ́ pè wọ́n. Muslim out of 100% 80 of them wọ́n mọ bọ́n ṣe ń wa egbò tán ń já egbò tán fi ń ṣe
ọ̀dà 100% tiwa ó dúró láì miss ẹ mú 80% tiwọn ẹ làmọ́ tiwa ẹ mú 80% tiwọn ẹ làmọ́ tiwa ṣé àti exist as exist wọn now what are they talking 20% wọn ṣan tó numbers tiwa wọ́n ń ṣègbè ni nítorí pé wọn kò ní ìmọ̀ wọ́n ń jẹ ewédú wọ́n ń jẹ̀fọ́ ṣe bí oògùn náà ni torí bá ń fọ́ wọn àníká fún paracetamol kí la fi ṣe paracetamol ewé àtegbò wọ́n ń ṣègbè nítorí pé wọn kò ní ìmọ̀. ẹ ṣeun bàbá ẹ jọ̀ọ́ wá fún àwọn ọmọ Yorùbá ní ìmọ̀ràn ní ṣókísà ká tó máa lọ. Gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi mo bẹ̀ wá mo dẹ̀ rọ̀ wá bọ́mọdé bá sọ lẹ́nu àpò ìyá ló sọkọ́ tẹ́ ẹ bá ti kọ̀ tẹ́ ẹ fara mọ́ ẹ̀sìn ńlá bàbá yín àpò ìyá lẹ sọkọ́ tó ẹ bá máa fi padà dé ìyá ni torí ẹ̀ ní bápò yẹn ń bẹ̀ mọ́ ẹni tó gbọ́n á ti gbé àpò yẹn lọ mo fi wá ń bẹ̀ yín n tó jẹ́ tiyín ẹ má sọnù n tó jẹ́ heritage yín ẹ má sọnù ògo yín ẹ má sọnù ẹwà yín ẹ má sọnù bàbá wọ sọ ń sìn wọn lásọ wọ ọdá tá a bá pọ̀fọ̀ wọn lọ́fọ̀ wa ò sùn and whereas àjòjì lẹ́gbẹ̀lẹ́rí mo bẹ̀ yín mo tún bẹ̀ yín mo tún bẹ̀ yín Elédùmarè á dúró tì yín. àṣẹ tí wọn bá fẹ́ wá yín wá sà báwo náà ṣe lè dé ọ̀dọ̀ yín bí báyìí. Ilé Ifẹ̀ náà bí ni a wà ní ìlú Ìlàrẹ́ gbogbo ìgbà tí ẹ bá ti fẹ́ wá bó bá fẹ́ ru yín lójú gan ẹ lè lọ sí ààfin bàbá wa Onírìṣà ẹ bá ti rí àwọn èèyàn wá bẹ̀ pé Ilé Akire lẹ́ ń lọ wọ́n á mú yín débẹ̀ wọ́n á mú yín dọ́dọ̀ mi bẹ́ẹ̀ dẹ̀ dé ìlú Ìlàrẹ́ náà pé Ilé Akire lẹ́ ń lọ wọ́n á mú yín débí. ẹ ṣeun bá. Kábíyèsí Aláàfin Kejì Òrìṣà Irúwá Dájì Irúwá Dájì Irúwá Dájì mo kí yín o lágbára Elédùmarè ẹbọ yín á fín ètùtù yín á dà o arórí fẹ́ bá yín ṣe arórí ọ̀la bá yín ṣe o ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí o ẹ pẹ́ fún wa o lágbára Elédùmarè gbogbo làkàkà yín láti jẹ́ pé Ilé Ifẹ̀ kó dára kí Nàìjíríà kó dára kọ́sùn kó dára Olódùmarè á fún yín ṣe ẹ mọ̀ ṣe láàárọ̀ ẹ mọ̀ sí lọ́sàn-án ẹ mọ̀ sí lálẹ́ ẹ ṣẹ́gun ọ̀tá lé o ẹ ṣẹ́ tìta ẹ ṣẹ́ tì kọ̀kọ̀ ẹ ṣẹ́ tì bàbá o agéré báyìí lórí èyàn olóko pèrègùn báyìí lórí èyàn mọ́lẹ̀ ilẹ̀ lórí yẹn bá su ọ̀tá lé ọ̀tá òde tí wọ́n bá sọ pé àwọn òde ilẹ̀ àgbé wọn mi ilẹ̀ àgbé wọn mi ilẹ̀ àgbé wọn mi arí bẹ́ẹ̀ aṣọ bẹ́ẹ̀.